tàgbàjúmọ̀ tó gbalẹ́gbàjù tó gbòde kankan. Akọ́ládé ooo bínú ilé lọ́ba wà ní oyà dìde, yàrá lọ́ba wà níwọ̀ dẹ̀dẹ̀, ìkùlé lọ́ba wà níwọ̀ kọ́kọ́ lé wá. Ọmọdémẹ̀ kó àrògùn ọmọ ajílàlà ọ̀ṣọ́ ni ọmọ àfọjọ́ gbogbo dàbí egbin. Àkànbí o gbéra nílẹ̀ ọ̀dìdẹ àhèròkùnrùn ẹyẹ lórí ìtẹ́ ọjọ́ bí rẹ̀ lóní jẹ́ mo wá bá ọ̀dá sọ́dún. Ọkọ̀ Tinúkẹ́ ni wọ́n kì í wo kẹ́ni kankan, Akọ́ládé ni wọ́n kì í wo kó ló ṣèyàn. Àgùntàṣọ́ ló dúdú parí ọ̀la, Akọ́ládé tí wọ́n ẹ̀ lódò gbogbo ọmọbìnrin yọwọ́ ọṣẹ́. Wọ́n ní bẹ́lẹ̀ yóò bá lè jẹ́ tẹ̀ni a sì jálé, ẹni dúdú parí ọ̀la àbáṣọ ṣe dédé ara. Mo rí ọ ní abẹ́ wọn dúró re kọ́dún olójó gbogbojó tọ́ ìláyà lára bí kójú ọgbójú ràn bàbá tó bí ọlọ́mọ lọ. Ọ̀ní kánjú jáde nílé ayé, ọlọ́run oníjọ kánjú kú. Iléeṣẹ́ rẹ̀ wá ní dojúrú ọ̀ní relẹ̀ ọ̀sìn ìmọ̀gàní lágbára ọlọ́run ọba. Àkànbí o ọkọ̀ Tinúkẹ́ gbéra nílẹ̀ ọ̀dìdẹ dìde ooo. Ẹni tó mọ rírì rẹ̀ ló rán mi wá bí wọ́n ní kí ọ́ ní gbèjègbèjọ. Wọ́n lọ pọ̀ ọdún, wọ́n lọ kúyè dún, wọ́n lọ nífẹ̀lẹ́ ìdágbére fáyé, wọ́n lọ́dún ayọ̀ ọdún dùnú ọdún rere lọ sí ìmọ̀ṣe lágbára ọlọ́run ọba. Ọ̀ní bá wọn náà jà wéréwéré Akọ́ládé, ọ̀ní bá wọn náà jà wàràwàrà. Ayé èrò nítorí kodò bí ẹ̀rọ àfàmì ọtí ṣọdún eléyìí wọ́n tún ṣàmọ́dún kọ́ṣerú rẹ̀ kó pọ̀ nílé ayé lágbára ọba dání ìwáyé. Ẹ̀dẹ̀ mọ̀ kó àrògùn ọmọ ajílàlà ọ̀ṣọ́ ni ọmọ mórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ó yá dé fìlà jájọ débi wọ́n gbé bí ọ èèyàn onímọ̀lé rẹ̀ ju ẹ̀ta ní jẹ́ mọ̀lé bàbá mọ́jọ́mọ́ lọ. Ọmọ ẹ̀dẹ̀ mọ̀ kó àrògùn ọmọ ajílàlà ọ̀ṣọ́ ni ọmọ àfọjọ́ gbogbo dàbí egbin. Kò níra ẹ̀mí dẹ́ẹ̀dẹ́dẹ́dẹ́, kò níra ẹ̀mí dẹ́ẹ̀dẹ́ kí mọ́lẹ̀ yà lẹ́dẹ́. Òkè etí mi nìkan lágbọ́dọ̀gùn. Ọmọ mágbàdo wọ̀lú, ọmọ amúgúgúrú wọgbọ́ ẹ̀dẹ́. Ọmọ olódò mẹ́ta ọ̀tẹ́rẹ́rẹ́, ọmọ olódò mẹ́ta ọ̀tàràrà. Àkànbí ọkọ̀ Tinúkẹ́ o, ọmọ láwọlé mọ́ gbọ́dúndùn ẹnu mi ìwọ ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́. Ọmọ olódò mẹ́ta ọ̀tàràrà, ọ̀kan ṣe wá bù mí wẹ̀, ọ̀kan ṣe wá bù mí fọṣọ, ọ̀kan ní tìmùtìmù tó kẹ́mi dà síkùn. Omi ọ̀ṣun ní ṣe wá bù mí wẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ni. Omi ẹlẹ́mu ní ṣe wá bù mí fọṣọ, olúgbòkun ní tìmùtìmù tó kẹ́mi dà síkùn. Ó ní tọmọdé tàgbà, ó ní ẹwà mọ̀ gbọ̀nsà nínú òun láìgbàdé nìyí mọ̀lá ọ̀kẹ́ láìgbàdé ọ̀hún atẹ́gùn ilé gbẹ̀sẹ̀ oko. Ǹlẹ́ ọmọ mágbàdo wọ̀lú, ọmọ amúgúgúrú wọgbọ́ ẹ̀dẹ́ pọ̀dọ́. Àkànbí ọkùyè dún ọdún ayọ̀ ń lọ mọ̀ ń ṣe. Nífẹ̀lẹ́ ìdágbére fáyé lágbára Elédùmarè ọba. Iléeṣẹ́ rẹ̀ ò ní dojúrú, ọ̀ọ́nì relẹ̀ ọmọ gani. Ọmọ oníkúmọ̀ lọ́wọ́, àyà oníkúmọ̀ lórí. Ìwọ náà ní sọnù láàrin wa, ọ̀rọ̀ gbogbo tí ń dùn ọ́ nínú Elédùmarè oníjópa àwọn ọlẹ́kùn. Àṣọdúnmọ́dún àwọn àṣọdúnmọ́dún, àṣọrò mòrò àwọn àṣọrò mòrò. Lórúkọ Jésù Kristi nífẹ̀lẹ́ yìí ìdágbére fáyé. Àkànbí ọkọ̀ Tinúkẹ́ ọkọ̀ ọdún. The Usman ló ní kí n mọ kí ọ ní gbèjègbèjọ. Wọ́n lọ nínú re, wọ́n lọ sí lọ́kàn wọn re. Wọ́n lọ ṣe léyìí tán bó bá tún dà mọ́dún kárí ọwọ́ bí ìran ní ọ̀pọ̀ ọdún.